heroes of the Yoruba Traveling Theatre, the stories, the triumphs, the making of history. Tí wọ́n bá wo bí ìrìn àjò yẹn ṣe ń bọ̀, tó bá wo ìgbà tí àwọn òbí wa, irú àwọn òbí mi ń sìn, tí wọ́n kọjálẹ̀ fún mi pé kí n tán faramọ́ kí n lọ ṣe. Tí wọ́n bá wo ìgbà tí mo sá jáde, tí mo ń lọ gbé church tí religion àwọn parents mi lòdì sí, pàápàá ìlú Ìlọrin tí n ti wá, tí mo ń lọ gbé church. Tí wọ́n bá wo gbogbo orin ayé, tí wọ́n pé mo wà force láti máa ṣe tán ṣe ní church torí ẹni tí mò ń gbọ́dọ̀ ń gbà yẹn, ó ń sọ fún mi pé tó bá lè máa bá wa ṣèsìn bí o, ò lè gbé bí o. Mo rán sùtánà. In fact, at that time, èmi ni máa ń kọ nǹkan tẹ́lẹ̀ mi bá sọ́lẹ̀. Ṣé o understand? So, nǹkan tẹ́lẹ̀ mi máa ń kọ́lẹ̀ ń gbà yẹn. Ó wá ti wá ń dùn mọ́ mi débi pé tẹ́mi ò bá ti gbé èèyàn mi ní láìkẹ́. Ó dẹ̀ ní particular orin kan tó máa ń kọ tẹ́mi fi máa ń gbé wọn. Màá kàn sáré gbé orin yẹn ni. Bá ní mímọ́ mímọ́ sọ̀kalẹ̀ wá o, àwa ń wá kó wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Àdàbà mímọ́ sọ̀kalẹ̀ wá o, àwa. Ohùn mi máa sọ̀rọ̀ kì í ṣá máa kọ́ fún mi iṣẹ́ mi ṣe. Bẹ́ẹ̀ tó bá yá, alàgbà kan sọ pé a kàn dá orin yẹn mọ́ mi lẹ́nu ni. So at that time tí n bá wo gbogbo ìrìn àjò yẹn, wọ́n tún fi wá mú mi padà sílé. Gbogbo time tí mò ń sọ yìí o, mo ti kúrò ní school, mo ti dọ́gbọ́n secondary school kó tó di pé and all the while mo ń ṣe eré. Tó bá wo gbogbo ìrìn àjò yẹn, nígbà tí mo tún join Federal Ministry of Works, mi ò stop. Mo ti dáadáa pé first owó tí mo kọ́kọ́ gbà, bicycle allowance tí mo gbà at that time, a fẹ́ ṣeré, kò sówó tá a máa fi tẹ pósítà, so wọ́n kó bicycle allowance yẹn fún mi, mo wá láti kólẹ̀ pé ká fi tẹ pósítà. Níbo la ti ṣeré ata ẹni báyìí sọ́tún sósì, àwa 6 pence ló ní a ní kàn máa fi wọlé. So by the time tí wọ́n wọlé, àwa pa owó. Nígbà tá a pa owó ò tiẹ̀ tó ìdajì iye tí mo bicycle allowance mi tí mo kó lẹ̀ ipe kan fi tẹ pósítà. Right, kí la ti máa ṣe? Mo ní ó ti lọ nìyẹn. Wọ́n á ní kí n gbowó mi. Mo ní gbogbo àtàwá ṣe wàhálà ńkọ́. Wọ́n ní eléyìí náà tó pín. Ẹ jẹ́ ká ṣe ráìsì àtẹ̀wà kájọ jẹ. A fi jẹ téèyàn bá wo gbogbo ìrìn àjò wọn yẹn. Àti ìgbà tí bàbá mi rò kú. Nígbà tí bàbá mi rò kú yẹn gan-an, wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Kí ni wàhálà tó bẹ̀rẹ̀? Ìkíní náà tí mo kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ni wípé àwọn èèyàn accept wa gbà tí bàbá mi rò kú. Tó wáyé pé wọ́n accept wa, bóyá ìbá ti jẹ́ end nìyẹn. But àwọn èèyàn accept wa. Kí la ṣe máa bẹ̀rẹ̀ padà lẹ́yìn tí bàbá mi rò kú? Àwa lọ yáwó èlé. À ń pe bàbá yẹn ní bàbá àrọ̀gbà. Ó ń yáwó èlé ni. Ó yá wa lówó. Àárín nǹkan fi dúró, ó yá wa lówó. A fi wá organize play kan sí National Theatre. First play mi tí mo kọ́kọ́ kọ ni lẹ́yìn tí bàbá mi rò kú. But àjọ wa ń kọ àwọn yòókù náà nígbà tó wà láyé mi láṣẹ òtò Mẹ́kà àjọ kọ ni. Èmi ni fún wọn tán lójúṣe gbogbo ẹ̀ àjọ kọ ni. The first thing tí kọ́kọ́ máa kọ ni omi ló dànù. Àgbẹ̀ ò fọ́. So omi ló dànù yẹn, àwọn èèyàn wá accept ẹ gan, inú wa dùn. Àrígbèsè wa sàn. Bàbá ní ká máa lọ́tọ̀. Nígbà tó máa bẹ̀rẹ̀ tọ̀ yẹn, a bẹ̀rẹ̀ travelling theatre, a lọ north, a lọ ilẹ̀ Haúsá àṣekínní. Lọ́rì tó wà níta gbé lọ, ó pa fúkà sọ́dọ̀. Àwọn àní okay, ẹ jẹ́ ká lọ gba hire purchase lọ́rì. A gba lọ́rì ńgbà yẹn, we were paying, ó fọ́ nìgan.
à ń san 900 lóṣù installment tá à ń san 900 lóṣù ni nígbà tí máa kà á mo ṣọ ó tó 12 times tí wọ́n á sì sẹ́ndì wa tá a tẹ̀ kí n rí 900 yẹn san kí la ṣe máa ṣe àwọn sísà yẹn á ti dé ìlú tá a ti fẹ́ ṣeré àwa ò ní mọ̀ wọ́n á ti hang ṣe o understand gbàràgbàràgbàrà a lè má pa 80 naira lójúmọ́ a máa jẹun a máa ṣe gbogbo ẹ̀ but téèyàn bá ro gbogbo yẹn téèyàn bá ro a wá wò rẹ̀ ń sìn gẹ́gẹ́ bí question ẹ pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run so mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lèèyàn máa sọ tí bá ní mo wà fulfill kò sí mo wà fulfill right mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣá when I say it mo mean everything because tó bá yẹ pé gbogbo time tí mò ń tẹ̀lé tí mò ń lọ kò mú nǹkan kan jáde fún mi ńkọ́ tó bá yẹ pé àwọn parents mi tó kọ̀ fún mi wíwá sọ pé kò tán ẹ àsọ fún ẹ but now inú wọn dùn pé wọ́n dẹ̀ mo ṣe tọ́ka sí pé ọmọ wa lélẹ̀. àṣé báyìí láyé rí ayé àkámọ́ra o ejò ni mo rí tí mo pa ọmọ ènìyàn ẹlẹ́jẹ̀ lọ́rùn ó dọmọ ènìyàn aláìlẹ́ṣẹ̀ ayé àkámọ́ra o Bùkọ́lá mi ò ṣàràgìrì ṣọ̀ọ̀kan rẹ kò lè bó bá wọn. ẹ kúlẹ̀ sà lẹ́ọ̀ ta ló béèrè àbí ta ló ẹgbẹ́ mi náà ẹ mínísà mọ̀mọ́ náà mo tún béèrè ta ló béèrè èmi Bello ni Bello ọmọ mi pẹ̀lẹ́ ọmọ bàrí ọ̀nà ọmọ ọmọ jà. ṣe rí tíyàn bá máa kọ sinimá wàá kọ́kọ́ wò pé sinimá tó fẹ́ kọ yìí àwọn ìdílé kan máa wò tó máa sọ tó máa sọ pé kìíní dẹ̀ ń ṣẹlẹ̀ sí wa ń bí o kìíní dẹ̀ ń ṣẹlẹ̀ sí wa ń bí o ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí ọ̀rọ̀ ogún ló ti ṣègbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ṣègbé lórí ọ̀rọ̀ kí ẹni tó súnmọ́ bàbá tàbí ìyá àyàn kó gbẹ́sẹ̀ lógún you understand kó gbẹ́sẹ̀ lé ogún yàn so ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá wò ó bẹ̀ yẹn pẹ̀lú bá ṣe ṣe pẹ̀lú àwọn tó ṣiṣẹ́ tó fara ṣiṣẹ́ nígbà yẹn in terms of acting àti technical crew àti gbogbo ń ta lò sí pátápátá ó jẹ́ kó mú àwọn èèyàn lára wípé ọmọ èèyàn náà ń fìyà jẹ báyìí mo rántí pa aṣọ ẹ̀ ní Kútọ́nù bá a ti ṣe ẹ̀ ń Kútọ́nù tá a ṣe tán lálẹ́ ẹjọ́ yẹn ni máa nǹkan kan sunkún jáde ó ní n tó lé mi ní Nàìjíríà rèé nítorí pé ọ̀rọ̀ ogun ó dá lérú ó ti dọ̀nà rú rẹpẹtẹ ó ń jẹ́ káwọn èèyàn accept movie yẹn and at the same time ìfẹ́ táwọn èèyàn ní séré nígbà yẹn pọ̀ ní rẹpẹtẹ tó yẹ pé cinema culture wà táwọn èèyàn kò dàbí ìsìn kò dẹ̀ ń ṣe irú wá ògiri wá gbogbo ìgbà yẹn àwa ń ṣe kódà káfara mo fẹ́ lè sọ pé n tí mi ò expect nínú sinimá ọmọ òrukàn ló wáyé kí ni nǹkan náà ni success ẹ̀ pé lórí owó ìgbà tó dé sèkò mọ̀ ń rówó ẹ̀rù ń bà mí gan nítorí pé ìfẹ́ láti ẹ̀kan fi ń ṣe pé kán tí a sọ pé orúkọ mi sọ pé mo ṣe nǹkan báyìí orúkọ mi kàn ń ṣe báyìí kó tó wá di báyìí.